Ẹ káàbọ̀ sórí ìkànnì wa farabalẹ̀ fún àdáda fídíò tó ń ṣó lẹ́gbẹ̀ẹ́ wa a máa plẹ̀ fún yín. Ẹ wo pẹ́pẹ́yẹ pọnmọ́ tútù ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ wo ẹni ló máa jáde tán tó tún pẹ́ẹ́pẹ́rẹ́ àṣírí àwọn àṣírí tẹ́gbẹ́ tẹ́yìn kan bá gbọ́ lẹ́ máa ṣe ẹ wo láìfọ̀ pa pọ̀lọ̀pọ̀lọpọ̀ yìí tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ̀ dá pọ̀ mọ́kọ́ ni ẹ bá wa subscribe kí like comment kẹ́ share ẹ lè máa jẹ́ àǹfààní kọ́ńtẹ́ǹtì nígbàkúgbà lórí èkó ìtàn bá fi létà ẹ lè máa fi ṣọgbọ́n ìmọ̀ àti òye. Kẹ́ mo sọ pé fídíò wọn àlẹ́ ìtàn máa play fi àsọpọ̀lọpọ̀ evidence ta kó wá fídíò náà rèé ẹ̀ka ṣùgbọ́n abẹ́ ń kó. ṣe lọ primary ibi tó ń ṣe lọ ṣe pọ̀ ṣé wọ́n lè dàbí Tinubu ṣá tó kó pàtì pọ̀ tó dẹ̀ win ṣé ẹnu òkòfo ṣé o máa jó nàmùnàmù ṣé wọ́n ti ní ìdòwò tó ń fẹ́ lò ṣé owó tó ń jí Nàìjíríà náà fẹ́ lò ẹ̀dá kò kọjá dé ẹ̀dá bring out the money. So then our association here is amalgamation of brain damaged people. Amalgamation of damaged-brained citizens. ADC. Association of damaged brain. Àwọn tí brain ni wọ́n bàjẹ́ tó ní fault citizen. Ó ti kóra àwọn ìjọba àwọn tó ń bà lóyún jẹ́rìí. Àtìkù pa alápàtà. Ẹ wo nǹkan tó bá sọjọ́ kan ní sínú ìwé bàbá Àtìkù. Ṣé ti parẹ́ ni? Ẹni tó ń ẹjọ́ ṣiṣẹ́ tímọ́tímọ́. Igbákejì ẹ̀. Ẹ wo nǹkan tó kọ. Ẹ mọye ìgbà tí Àtìkù gbé Ọbásanjọ́ lọ sẹ́wọ̀n ni tó gbé lọ sí ilé ẹjọ́. Àtìkù is a spoiler. Ẹ rántí bó ṣe kó bá chief judge pẹ̀lú mídìí tó lọ ṣe ní ibùdó báyìí. Jẹ̀bi Àtìkù ti wá sí pàtì ADC ó ti wá sí pàtì Tinubu rí. Then orí kọ́mẹ̀ntì tí Ọbásanjọ́ kọ nípa Tinubu. Ó ní if you are looking for tactician, if you are looking for a good politician, go to Body Law. It's more or less endorsement ni then àwọn tó ń sáti bí torí El-Rufai ó fẹ́ mínísítà wọn fún ló bẹ̀ sí tó di ọmọ ẹ̀dẹ̀sì tó wà ní gọ́ọ̀mẹ̀ntì o ṣé gbogbo ilé wọn ló fẹ́ wá síbẹ̀ ni then Obi kẹtí òní school set lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó lọ síbi kan tó ń ti ṣe báàdì bí wọ́n invite ẹ̀ kò síbi tó bí òkè lọ sí mùsùlùmí nìkan ni ò tí ì lọ láti lọ jẹ́ káwọn tó wà ní mùsùlùmí mọ̀ pé òun lè sáàbù kú tó bẹ̀ sí gbé ráìsì àtẹ̀ràn káàkiri ṣé bó ṣe fẹ́ gọ́ọ̀fù Nàìjíríà nìyẹn ṣé yẹn ló fẹ́ jẹ́ kí bitumen ṣé Obi mo yí àwọn tó wà ní Anambra nígbà tó ṣe gọ́ọ̀fù ní Anambra skul mélòó ló ṣí ó lòun ti gbówó fáwọn school of nursing bẹ́ẹ̀ sì kó máa bá yẹn yí torí gbà tí ìyàwó Tinubu ti lọ́dọ̀ òun náà ti tó lọ́bẹ̀ ẹ̀yìn káwọn yẹn dìbò fún Obi ò lè wọlé Anambra lẹ́yìn tó bá rò pé òun máa tún kó vote àwọn Igbo àtàwọn traders wá sẹ́kọ̀ọ́ àwọn Igbo mọ nǹkan tó ju wọn rí lẹ́yìn ìbò tó lọ sí ní tí máa àníkọ́ wọn lọ́gbọ̀n àníkọ́mọdé má ṣe kí ni kó má ṣe abẹ́ tó tóbi bò tó bá ti nírun tó máa cover ojú ẹ̀ ẹ̀jẹ̀ kan ti tẹ̀lé má lè ṣó ó lè lóun náà ní ilé tó pọ̀ jù bọ̀ tí irun ló máa ta torí iye irun tó ti dámọ́bẹ̀ náà dámọ́bẹ̀ so ó lè jẹ́ stubborn grass àbí grass tí ò grow so my brother má tẹ̀ ronú lọ́bẹ̀ only because in the book of Isaiah 57 10 11 12 13 14 ó ní tòótọ́ wọn máa kóra àwọn ọjọ́ ó ní ṣùgbọ́n kì í ṣe láti ọ̀dọ̀ mi that collation is God ò lọ́wọ́ sí ọlọ́run mi àwọn gidi ò sí ńbẹ̀ ṣàrẹ́gbẹ́ sọ́dá lèèyàn ẹni tó ṣe commissioner tó tún ṣe governor tó tún ṣe minister tó ṣe tó pè wọlé láti attack Tinubu tó náà tàn báàní ẹ̀ wọn náà fi wọ́n iná caucus Tinubu dẹ̀ tó wá ó tún nà wọ́n mọ́lẹ̀. now ká máa retí ọba Ondo then ọba Ondo yẹn kẹrẹ nígbà tó fi hàn mí lójú alábẹ́ni pé wọ́n tún máa gbé débi wọ́n ṣe drop eléyìí náà ni but wọ́n lè drop ẹ̀ kó ní safe landing tó wọ́n drop ẹ̀ wọ́ọ́rọ́wọ́ so títí aago 12 àròlé ni wọ́n parí ti Buhari tiẹ̀ ti kúrò ńlẹ̀ then ó yẹ kó ti yanjú ti Adétọ̀nà kó ti yanjú ẹ̀ kúrò ńbẹ̀ so kílẹ̀ lè clear kí ni wọ́n yí ò pẹ́ ká máa palẹ̀ ẹ̀ mọ́ then lẹ́yìn tí yẹn tún lọ ọba Ondo máa lọ tọ́ba Ondo bá lọ kó ọba of Lagos then kọ́ba of Lagos náà kó lọ máa bẹ gbogbo àwọn tó ti ṣẹ̀ gbogbo àwọn tó ti ṣẹ̀ pátápátá gbogbo àwọn tó ń yọ ọ̀bọ̀n tó ń harass tó ń ṣe gbogbo ẹ̀ àti bó ṣe kówó sí pósí tó ń ṣe gbọ́ pa àṣẹ lọ tó ń gbé pa gbogbo ẹ̀ lọ àtìgbà ẹlẹ́mí ẹ̀ ti bọ́ then torí ọmọ Ìbàdàn ni ó fọ́ sára ẹ̀ sẹ́kọ̀ọ́ yìí náà ni ṣùgbọ́n tó bá yá ṣá
tó bá jẹ́ Èkó ló ti dalẹ̀ Èkó náà ilẹ̀ Èkó ló máa gbé mi so àwọn tìgbà tó ṣe ilé oògùn tó ṣe gbogbo ẹ̀ láyé ọjọ́ gbogbo ẹ̀ ti tán sí gbogbo ẹ̀ ti tán ká máa ránṣẹ́ lọ pààyàn ká ránṣẹ́ lọ dà nǹkan rúdà gbogbo ẹ̀ ti tán ọba tá a dẹ̀ jẹ́ wọn ìgbà wa láfíra wá jọba kò sọ́ba lọ́rùn ó ní àparò kan ò ga jù kan lọ àfẹ́rí tó bá gorí ebè so bí wọ́n ṣe mú yẹn ń sìn lẹ́yìn táwọn èèyàn bá lọ wọ́n tiẹ̀ ti sọ látọ̀sẹ̀ tó kọjá pé ó yẹ kí wọ́n kọ rìsíìtì wọ́n máa kọ tíkẹ́ẹ̀tì Abdulsalam sí wọ́n fi lórúkọ ẹ̀ lọ́wọ́ ń sìn so má lè sọ táìmù tí tíkẹ́ẹ̀tì ẹ̀ tó bá máa rẹ́dì pléènì yẹn ò kì í kú torí bó bá ṣe gbẹ̀yàn fìyà jálẹ̀ torí èèyàn kì í pẹ́ kúrò lẹ́yìn ẹni tó kú ó ti wá ó ti rí tiẹ̀ bóyá òrìn báṣubàṣu bóyá òrìn jàtìjàtì bóyá òrìn lálágbèrè bóyá ńlá gbogbo ẹ̀ ó ti débi tó ti máa jẹ́jọ́ so gbogbo ilé tí wọn ó dàbẹ ní kí èèyàn kú kẹni Ọlọ́run tẹ sáfẹ́fẹ́ rẹ̀ ní kí ló kàn yín pẹ̀lú òdì kejì lọ́wọ́ afẹ́rẹ́ rẹ̀ kọ́ afẹ́rẹ́ tó dàrú ni ẹ wá rò pé mo ṣe ń ṣe jìbìtì ibi náà ṣe jìbìtì lọ́rùn you are going to queue and take your cake normally you cannot eat your cake and have it ó ní kí ni ènìyàn débi tóun ti máa dárò ẹ. àti ọmọ ènìyàn tí ìwọ fi ń bẹ̀ ẹ́ wò. àti ọmọ ènìyàn tí ìwọ fi ń bẹ̀ ẹ́ wò. ìwọ sáà dá a lé onírẹ̀lẹ̀ díẹ̀ ju Ọlọ́run lọ. ìwọ sì ti fi ògo àti ọlá dé ilé adé. ìwọ mú jọba iṣẹ́ ọwọ́ rẹ. ìwọ sì ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀. àwọn àgùntàn àti àwọn màálùú pẹ̀lú àti àwọn ẹranko ìgbẹ́ àwọn ẹyẹ ojú ọ̀run àti àwọn ẹja òkun tí ó ń kọjá lọ nípa ọ̀nà òkun olúwa wa orúkọ rẹ̀ ti ní ìpinnu rẹ̀. bẹ́ẹ̀ ló tún ṣàlàyé fún wa Ezekiel 14:14 Psalm 11 in Ezekiel 14:14 ó ní tí àwọn mẹ́ta wọ̀nyí bá padà wá bí àwọn ọkùnrin mẹ́ta yìí bá padà wá Daniel àti Job tilẹ̀ wà nínú rẹ̀ kìkì ẹ̀mí ara wọn ni wọ́n máa lè gbàlà pẹ̀lú iṣẹ́ rere tí wọ́n ṣe so that's to say nǹkan tí Joshua sọ ní Joshua 15 ti wrong from 10 pé for me and my family there's no family in heaven there's no Nigeria in heaven they will not accept Buhari as a president in heaven people made him president he forced himself to be president. You see the other time when he lost the presidency, he was crying like a baby. Then eventually he said it will result into war. This is a man that did not care for life. He's very good at life consuming him, even earlier than this time. You know what the trouble he has even set on this nation? Why are you so worried about Nigerian leaders? They are so callous. They are so wicked. They are so mean. And whenever they even attained that leadership role, devil visited them and locked their mind. Somebody gorí oyè, somebody fún anything. Governor, councillor, even councillor Nigeria, wọ́n wá dispatch rider. Councillor lásán. Ní o mọ nǹkan agbára ṣe fún wọn tó ń bọ̀ láyé. Nigerians they are too arrogant. So automatically, Buhari kú ìyẹn nítorí ẹ̀yọ́ mi lójú. Òun ló bí ẹni ọ̀ràn iṣẹ́ ni ẹni téèyàn kú ní Benue tó ń ta yín tó ń jẹun tí ò débẹ̀ lọ wò ó dàárọ̀ là ṣèbí ó ló dé bá ó rẹ̀ ọ̀nà níbo ló ti rí tó ti gé olódodo kúrò ó dé bá Buhari ó délé wọn lẹ́nu ó dàbẹ̀ tó ń kíyàn good morning ó ibẹ̀ máa ẹ̀ ń tẹ̀lé ni ó mọ iye àwọn bàbá àwọn ilé tí ò ní bàbá mọ́ tí Buhari mọ̀ ń pa ẹ̀. Tí Buhari yìí mọ̀ ń pa ẹ̀ tí wọ́n pa wọ́n láì wọ́n pa wọ́n bó ṣe panú pajú wọ́n ilé tó ṣe fún Ìgbòho náà ẹ̀kọ́ àmọ̀ táǹkì at everything lọ táǹkì citizen ó ṣòro pé Buhari ò lọ́pọlọ ó ṣòro rẹpẹtẹ ẹ̀yin odi ló yẹ kó sin Buhari sí pé kó gbé wọnú Nàìjíríà mọ́ ìlú ìyá ẹ̀ ló yẹ kó máa gbé lọ ní Nìjẹ̀ inú bí àwọn èèyàn o. Kí lọ́dún mẹ́jọ ẹ̀ ní ṣe ẹ̀yin tó dé láti Mẹ́kà tó lọ sátìmọ́lé kí ni mo ní first wife ẹ wá ṣe báwọn yẹn náà mọ ṣe bó bímọ fún then níbo ni ìdí àgbọn wà wọ́n béèrè kí ló ṣe fún ìdí àgbọn then gbà tó wá sí Ọ̀yọ́ tó wá ń béèrè lọ́wọ́ gọ́vùnà ó ní they are dealing with my people the Fulani people then gbà tó bọ́ sórí orí àléfà ó ní I cannot govern with anybody I don't understand anybody to work with me except if you are Fulani.
Ṣé yẹn ni father of the nation? Abeg kì í ronú mọ́ ni. Only when beggars died, there is no common sin. It's only the Lord, it's only heaven that bleeded for the death of a princess. That's Julius Caesar, Shakespeare. Only when beggars died, no common sin. You know how many people they have killed? You know how many people have lost their life in Benue, in Plateau, in Ondo State, in everywhere? It was one that orchestrated telling the Fulanis to drop their cordial and go with AK-47. What does that mean? When you give a gun to somebody that has no brain. I don't think you want to ask me anything about Buhari because I would be mad with you. I must be frank to you. It's very painful. When you are using gun to chase somebody that has no gun, it's very, very bad. It shows as if the person has no brain. During this regime, he said all the hunters to come and drop their gun. When you want to renew the license of a gun, they will tell you it's 40,000 naira, but you see, when they give you a receipt, it's just one malam. They will only write 4,000 naira. You will just a stupid receipt. And when he lost the election, do you know what pursued Goodluck with Jonathan out of government? Boko Haram. What's the meaning of Boko Haram? Do you know MD Yusuf? You know all these people? These are his people. All his agents like something like El-Rufai. You see what they did to Nigeria? You see what they do to Nigeria? Look at the other president who said he's a peace lover of Nigeria, Abu Salam. These are the people who orchestrated Boko Haram. And we are seeing it tomorrow. Just like our Evans originated kidnapping. They tell gbogbo Yoruba in lọ rẹpẹtẹ bí ìpè ayé fẹ́ parẹ́. Àwọn tó fi sí justice. The other man, kí ló call the other tall man, Malami. Òwò yọdún tó lò ń bẹ̀. During his regime, òwò yọdún tí Emefiele tó ṣe about 4 trillion lọ́wọ́ yìí. Governance kò ní school sat kò ní kankan kò ní everything. The other man tó abuse wa. Only the person ruling Nigeria is a skeleton. That's Donald Trump. Well, we should thank God we will come one day and we'll go one day. 2 Samuel 44. Don't you carry on our use. Me of you go, but we want to share. Buhari is not a president that go so sorry. So you should not believe. No, the wife lied. He's looking for a way to buy solace or mercy for the husband. Ṣé wọ́n jọ gbé pọ̀ ni? Ṣé bọ́lá wọn respect obìnrin? Níbo ló ti wá rí? Aago wo ló wà lẹ́gbẹ̀ẹ́ ní bẹ́ẹ̀dì ní London? Ẹni sọ ní gbogbo nǹkan descriptors mi ò like ẹ̀. Kí lè yàn parọ́ fún? Tó bá ti gorí oyè yẹn, èṣù yẹn á kàn bò wọ́n mọ́lẹ̀ ni. Wọ́n á ṣe the life, the whole life himself. The life tó ń fún ẹ, tó ń fún mi, tó ń fún everybody is temporary. Everything around us is temporary. Bó bá róbìnrin tó ń rédì káàkiri tó ń ṣe gbogbo ẹbí tó ń dàdúgbò rú. Torí pé ọmú ẹ̀tọ́ torchlight fún lọ́dún máàdógún ọdún àmàwọlẹ̀ àwò àfẹ́ dákú. Ìgébè gọbọ yìí tó dẹ̀ gbé ìwà rí pé gbogbo ẹ̀ ti parẹ́ níbi tó ti gbá wàhálà kiri tó ti rọbí. Tó ń fẹ̀yìn gbólẹ̀ kiri fẹ̀yìn gbólẹ̀ kiri grammar school tó ń bá káàkiri. Ẹni àwọn ọkùnrin náà lọkùnrin bá dress up nítorí obìnrin yìí. Òun náà máa lọ bí yan ní ibo bí yan yan. So you see when you look at all these things, I don't know. Kò sí nǹkan tá a fẹ́ celebrate ní òkú Buhari. Nothing. As for me, there's nothing. I went to the military. I was driven away because I want to help people. Ìlú yìí Buhari ti wá to the extent bó yẹ ká legalize ìbọn. Ó fi yé wa pé ẹranko ni wá. Rẹ́gíìmù Buhari la fi mọ̀ pé màálù wọn ju èèyàn lọ. Orí èèyàn tó ń gé lábẹ́ ní Ìbàdàn, orí èèyàn tó ń gé lẹ́kìtì, orí èèyàn tó ń gé ní Abíríbá, tó ń gé dànù. Èló ta màálù kan níta Buhari 800,000, 400,000. Ẹ wo common Iléyá tó ń ra àgbo 1,000, àgbo 600, àgbo 300, àgbo 50,000, 30,000, 20,000. Wọ́n kọ́ tó ṣe rẹ̀ jí mọ́. Nǹkan tó wáyé wá ṣe nìyẹn, ó wáyé lọ́wọ́ promote ẹran. Òun náà ti lọ bí ẹran sí. Ṣé bọ́n gbé sápò wáyé ní yọlẹ tó sùn abẹ́ plane Chicago. Àwọn èèyàn jòkó lé lórí, wọ́n mu tí wọ́n mu mi, wọ́n jẹ wọ́n bọ̀. Wọ́n ti sùn sábẹ́ bẹ́ẹ̀. Ní ó ti tán náà. Ẹ yẹ ká máa rántí ọjọ́ kan yìí náà. Ọjọ́ tá à ní lè gbọ́wọ́, ọjọ́ tá à ní lè gbẹ́sẹ̀, ṣé o ṣe kọ̀tàn. Àwọn Adébóyè wà lẹ́nu ẹ̀sìn, Abíọ́lá wà nú ẹ̀, Oyèdépò wà nú ẹ̀, Ògún wà nú ẹ̀ káàkiri.
kò sẹ́ni tá a lè kò sẹ́ni tí ìjọba dọ́wọ́ ẹ̀ ní Nàìjíríà they will go crazy go haywire. Then we will tell you bad I don't know why evil people why ibi ló máa ń bẹ àwọn wọ̀nyí wò tó bá ti gbàjọba tó o lè sùn ju yàrá kan o lè jòdìdè ewúrẹ́ kan tán o dẹ̀ lè sùn bẹ́ẹ̀dì méjì o lè wọ mọ́tò méjì lẹ́ẹ̀kan náà ṣé gbogbo ẹ̀ tí tán sí ṣé mo máa yọ gbọ́n kọ́ ibi tàbájà àjọ gbàdúrà tàbájà fi kún bí yìí ni we did a prayer here for that June 12 àwọn ọmọ chọ́ọ̀chì ò dáwó wọ́n ní kó gorí orí ibẹ̀ yẹn Ọlá Adébáyọ̀ gbogbo Alábí Bùsọ́dẹ̀rù gbogbo àwọn ọmọ ìjọ káwọn ọkùnrin máa lọ́lé kọ́ àtẹ́gbẹ́gbẹ́ àdúrà ara ríṣiríṣiríṣi lẹ̀ àdàdúrà rí gbogbo abọ́ sí òwò àbẹ̀rẹ̀ sí gbàdúrà nígbà tó di 10 minutes to 12 wọ́n ló ti gbà wọ́n ló ti gbàdúrà wa wọ́n ti sáré 1 o'clock àbáṣagbẹ́ mi nù bóyá àwọn nǹkan tún dáwọ́ jọ pẹ̀lú àbọ̀ ọlọ́mọ nǹkan wọ́n máa yé le what is military báwa aṣọ́bodè òbúrò táyì tó tún fi síbẹ̀ ìyẹn náà tún láyà àti pààyàn chief of army staff tó tún jẹ́ lẹ́yìn ẹ̀hún já yẹn bọ́ ó jó gúrúgúrú ẹ̀ gígé kí ló dé tó fi di pé wọ́n ń pààyàn ọlọ́run ló fún yàn lẹ́mìí ọlọ́run náà ló lè gbẹ̀mí náà at your due time Proverbs 3 40 50 60 73 only length of days is in our right hand. Then what we are going to become in this world is in the left. But how wicked they are mean. Then when you look at the Bible, Proverbs 16, verse 17 to 27, Isaiah 59, verse 4 to 15, then Jeremiah 18, verse 8 to 20, he said everything. Then in order to suffer Isaiah 3, 10, 11, only suffer Lord. Then suffer he said everything. Then in order to suffer Isaiah 3, 10, 11, only suffer Lord. Then suffer then go and check Psalm 49. He said, only a ronu ni pe ki ile mu ki o wa titi. Only ṣùgbọ́n ká rántí àwa tá rìn èmi o àti gbogbo àwọn tó ń wò mí o pé ikú yóò jẹun lára. Mo like ìkan láyé Ọlọ́run tóbi ó tó gbogbo ti tóbi fún Allah Akbar all the time because ó fi mọ́kàn jù wá ikú ò ní respect. Ó lè mú ẹ lórí ìyàwó ẹ, ó lè mú ẹ nínú kànga, ó lè mú ẹ níbi tó ti yàgbẹ́, ó lè mú ẹ níbi tó ti rìn títì. He has no respect for you. Tó bá jẹ́ pé owó lè rà kí ni wàásù tí mo jẹ ní last Thursday time. That is the book of Matthew 24 from verse 31. And then only was 3. Only one ní àsìkò wà fún. Time ló náwó sí Buhari yẹn o. Bó ṣe máa tún náwó sí mi, bó ṣe máa náwó sí ẹ. Ó ti tásìkò ẹ̀. Ó ní ẹ tí dòye bọ̀. Ẹ gé fún ìkórè. Àwọn tó kù ò ní kọ́ mọ́ sí o. Wọ́n ti jẹ́lẹ̀, wọ́n ti ṣe gbogbo ẹ lọ. Wọ́n ò ní yí padà o. Wọ́n jẹ́ ìsọ kàlàkàlà ní ẹjọ́ pé orí wa ò pé náà àrònú bá kan ẹni tó ní kó mọ̀ lọ káyàn mọ́lé kí lè ro ẹ̀ sórí Ìgbòho nígbà tó bá gbọ́pọ̀ ọ̀tá ẹ̀ kú ṣe bó lẹ́kọ̀ọ́ lọ pẹ́dìyẹ kó jẹ́ ní ipò tó fẹ́ kó wà lòún wà yẹn ẹ lè bú Ìgbòho náà kí lè fẹ́ bú fún ṣé tó bá rántí àdògán ọ̀rẹ́ ẹ̀ tó wá kí ń lé ẹ̀ tó bá rántí àwọn aláàfáà ẹ bá àwọn èèyàn ibi tó ti ń kírun ẹ̀dẹ̀ pa àwọn ẹwọ́ wọn nú ẹ̀jẹ̀ kí ló dé ẹ tún kó gbogbo pàǹdùkú lọ sí Àbújá ẹlẹ́kùn nílé Ìgbòho gọ́ọ̀mẹ̀ntì of propaganda wọ́n tún ní kí wọ́n máa kí ni Ìgbòho rẹ̀ sọ ó lè má pa àwọn èèyàn mi don't kill my people that's what he said ṣé èèyàn ló fi ṣe 11 12 13 14 ó ní tòótọ́ wọn máa kóra àwọn jọ ó ní ṣùgbọ́n kì í ṣe láti ọ̀dọ̀ mi. That collation is God will love us. Àwọn gidi ò sí mbẹ̀ sáré gbé sọdá lèèyàn ẹni tó ṣe commissioner tó tún ṣe governor tó tún ṣe minister tó ṣe tó pè wọlé láti attack Tinubu tó náà tàn báàní ẹ̀ wọn náà fi wọ́n iná caucus Tinubu dẹ̀ tó wá ó tún nà wọ́n mọ́lẹ̀ ni wọ́n tún mú Àmẹ́chí tó jẹ́ Christian wọ́n tún gbé wọn lówó láwà nílé lórí bẹ́ẹ̀ni tó bẹ̀rù wèrè àtọ́jọ́ ìlórí ẹ̀ ti dàrú owó láwọn nílé lórí láì lọ Mẹ́kà wọ́n tọ̀ báàní ẹ̀ ni wọ́n ti báàní ẹ̀ láti bẹ̀yẹ̀ bẹ́yẹn
ó tún lọ gbé helicopter, ó lọ gbé plane ní state, ó lọ gbé pamọ́ síbi tó ti tún ṣe títí Wike lọ get tó ń gbé Wike gbé àti service plane yìí tán torí ìbálòpọ̀ padà wá kó brand ẹ̀ kò ní tó tiẹ̀ so they kill their sweat. kíyèsí ní kíkójọ wọn wọn yóò kó kóra ara wọn wọn jọ ṣùgbọ́n kì í ṣe láti ọ̀dọ̀ mi. ẹnikẹ́ni tí ó bá dìtẹ̀ sí ọ yóò ṣubú nítorí rẹ̀. then by the way ṣé wọn ronú ni Buhari ṣe 8 years gbogbo wọn ṣe 8 years ṣé Yorùbá kan tó wá débẹ̀ ló máa ṣe 4 years ọmọ lọ́lé báwo ló ṣe kọ́ kó tó wọlé ó difficult kó wá jòkó sí di steering tó ń sìn ìwọ̀wọ̀ mọ́tò kí mẹkáníìkì ẹ tó bá sáfìsì mọ́tò tán tó lò ní gbé mọ́tò lọ kọ́kọ́rọ́ ti bọ́ sọ́wọ́ ẹ o ti fi mọ́tò sí o ti start engine ẹ jọ sá níbo ló ti fẹ́ tún di mọ́tò tó wáyé náà fún mú. wọn lọ́kọ̀ lọ wọ́n tún fẹ́ fi pín owó wọn yíyó politicians ò kì í yó wọ́n dàbí ẹ̀fọn mọ́ṣúárì ni ẹ̀fọn mọ́ṣúárì ò kì í yòókù àwọn tó wá gbòkú ló máa tọ́mọ́. kì í jòkó. kì í jòkó nọ tó bá ti smell ẹ ẹni mo pẹ́ ní ìtì lọ ṣùgbọ́n àwọn tó wá gbòkú ló ń dúró de. ìfọmọṣọ ká lọ ọ̀nà kò ní tìjú ó lè tamọ́ ẹ lábẹ́ ó lè tamọ́ ẹ nínú wà á máa lù á ọ̀nà àmà dá padà. then kò dẹ̀ rántí o when you look at the book of Acts of the Apostle 23 verse 13 26:13 ó ní wọ́n ti fi èpè jẹ ara wọn wọ́n ti ṣe ìmùlẹ̀ pé àní sùn àní jẹun àní kúrò bí táwa yìí wọ́n ti tàbá pa Paul but at the end of the day wọ́n rí ṣe. Then when you look at the book of Acts of the Apostle again, Acts of the Apostle 4 from verse 16 to the end, only if the undertaking is of men, before many days it will collapse. But that is not of God. It's not of a human being. Nobody can push it down. Act 4, Act 5, Act 6. Act 6, you were not by Stephen. Then when you look at the gang up, in the book of Daniel 1 verse 6, Daniel 6 to 9, then Daniel 2 from verse 16, then Daniel 3 from verse 13 to the end, then Daniel 5, 1 to 8, Daniel 4 verse 21 to the end, then Daniel 6 verse 1 to 5. Orí tabari ẹnikẹ́ni tí ó bá gbàdúrà sẹ́ni Ọlọ́run kọ̀ọ̀kan, any God at this stage, when I'm at that was a gang up. That was a gang up. That is ADC gang up. Then at the end of the day, wọ́n pe Daniel sí kìnìún. Daniel ní ọba kẹ́mi ẹ̀ ogun mo wà ń bí. Kìnìún yẹn ò pa ó ní kò pa òun. Ó ní Olúwa ti pàṣẹ. Ó ti bò lẹ́nu. Wọ́n ní ẹ jẹ́ ká lọ wo àwọn ọ̀rẹ́ níbi ADC tó ń kóra wọn jọ àwọn rufai àwọn gbogbo oníkàlẹ̀kùn wa. Ẹ jẹ́ ká bóyá àwọn bóyá kìnìún ti gba àbọ̀dé ń ṣe rán wọn sínú kìnìún ni wọn ti délẹ̀ agbádá náà fi dá wọn mọ̀ wọ́n gbọ̀n wọ́n tu. nígbà kan lọ tán. ẹ sá àwọn jẹ wọn pátápátá Daniel ẹ̀yàn kiri Tinubu ló máa sìnkú gbogbo àwọn wọ̀nyí mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ Tinubu ló náà ní mo sọ fún ẹ kí tó kúrò pé ọba Àbàdàn máa kú ó dẹ̀ ti kú lẹ́yìn ọba Àbàdàn bá kú Buhari máa kú lẹ́yìn Buhari ọba Ìjẹ̀bú-Òde máa tẹ̀lé mo dẹ̀ tó sọ fún ẹ náà pé ó dùn mí o pé mo ń gbàdúrà kọ́ bá Ìjẹ̀bú-Òde lè fojú rí Ìjẹ̀bú state mo ní bọ̀t Olúwa ò gbọ́ ọ̀rọ̀ ti pé kì í ṣe pé mo fẹ́ jòkú èmi náà máa kú bàbá mi ìyá mi ti kú náà tàbí mo fẹ́ fi ìyá ikú jọ ká ló fẹ́ ṣoògùn àìkú fún mi so then lẹ́yìn again ọba Ondo máa tẹ̀lé lẹ́yìn ọba Ondo then ọba of Lagos then lẹ́yìn ọba of Lagos àwa kú nígbà tí gbogbo rẹ̀ bá ń ṣẹlẹ̀ o then Ọbásanjọ́ àti Abdulsalam máa wà lórí oxygen Abdulsalam náà lọ lọ́dún yìí. ẹ̀sà Abdulsalam ń lọ ohun tí ẹ ò sí lọ́dún yìí but tí ẹ wà láàrin December and January but wọn ti fi plane yẹn hàn wọn bá ti gbé wọn sí kó sì máa sọ fún ẹ pé àwọn rèé o àbá wojú wọn máa lè confirm ẹ wọn ti wà ń bẹ máa wá dúró tì pé mo rí sẹ́ẹ̀. ó wà ń bẹ̀. lọ́ọ̀bẹ̀ ó wà ń bẹ̀. ní Thursday wọ́n ṣe sọ báyìí. so bó ti ṣe rí nìyẹn ó máa kàn gbogbo wa onítọ́jú iṣẹ́ rẹ̀ ìjọ mi mọ́ lórí òkè òun pẹ̀tẹ́lẹ̀ ojú wo iṣẹ́ gbogbo wa àwọn èèyàn máa burú and the leaders who misleaded Nigerians are many since independent and a good leader ó dùn wá gan-an ojoojúmọ́ ọ̀pá oríṣiríṣi náà fi ń nà wá
wọ́n fọ̀pá petrol nà wá wọ́n fọ̀pá Greek nà wá wọ́n fọ̀pá Boko Haram nà wá wọ́n bò sí kan ibú ìbò tá a dín ní Saturday yìí sìn àwọn èèyàn ò jáde ṣe bí wọ́n kunu la fi ń gbé tìta tẹ bá ní ká lọ ṣà Greek tí Buhari dẹ̀ ti kó mọ́ lé àwọn ọmọ Fúlàní lọ́wọ́ tó ń lé wa kí tó ń tó báyàwó wa sùn lẹ̀ Ọlọ́run ló bá wa mú Buhari lọ kọ́ Ọlọ́run bá wa ṣe kí ni kó bá ṣe ní ṣíà bó ṣe mú lọ yẹn because they are too wicked. And when you look at Isaiah 9 verse 16, he was telling us about his bad leaders. But his bad leaders. Yeah, in the Bible. Then 2 Peter 2, 1-3, he said about bad leaders. Revelation 20 verse 10, about bad leaders. One more. Inú wọn dùn bó ṣe ń fìyà jẹ wá. Èní kọ́ ni Ládọjà tó ti ń bọ́ sórí àlééfà. Then kó gbàdúrà kí ogun tó ń bàjà kó má tún yí steering mọ́ lọ́wọ́. Jẹ́ rántí pé téèyàn bá ní ogun ìdílé DNA matter in anything in life. Ṣé rántí ìgbà tó ti gọ́vùnà Ọbásanjọ́ fà kékọ́rí ó gbá kálà dìde yóò gbé akálà kéré akálà ló máa kó ìbọn fún àwọn olè ní abẹ́ Adéwùsì kì í ṣèyàn tó dáa so Ọbásanjọ́ wá wọ́n ní tó bá wo Nabot Vineyard ó ní a máa sọ fún àwọn ìlú ọba ìyàwó ọba yẹn ló plan yẹn pé a máa sọ fún àwọn ìlú pé Nabot fẹ́ plan kú so wọ́n wá kọ lẹ́tà mọ́ lẹ́sẹ̀ wọ́n lè pa lẹ́tà tí Ọbásanjọ́ kọ mọ́ Ládọjà lẹ́sẹ̀ time yẹn nìyẹn tí wọ́n lo bàbá alámàlà Adédìbú àti Akálà wọ́n ṣàṣe báṣubàṣu ìsìn ojú títí Ọbásanjọ́ wọ́n ti gbé gbogbo Ìbàdàn wọ́n máa gbé padà fún Ládọjà ń sìn ṣé kò tán ó ti parí tó àìmọye àwọn àgbà òbáyé jẹ́ ṣe báwọn lídà yìí náà ni gbogbo àwọn tó yẹ kó ṣe èkó dáadáa tó yẹ kó ṣe dáadáa ní politics wọ́n wà wọn ò rówó gba fọ́ọ̀mù godfatherism ò jẹ́ nígbà tó yí kan lá ó ní ó yí kan mí o ó yí bíríbírí ó yí kan mí o mọ̀ bí ọ̀tẹ̀ yí bíríbírí bọ̀ tó yí yẹn lèmi tẹ̀ mọ́. ó ṣáà yí kan. ó yí kan so ó ti kan Ládọjà kí Ládọjà wá ṣe kí ni kò ṣe dáadáa torí kò sẹ́ni tó lọ́hùn ò lè fún lẹ́mìí gígùn. ó ní ẹni tó bá fẹ́ lè kó lè ẹni tó bá fẹ́ rọ̀ kó rọ̀ kò sẹ́ni tó máa wáyé tí ò ní kú ẹni náà lè kó lè. so ẹnìkan la ń gbé lọ́dà fẹ́ lọ sí bó wẹ̀ kó bínú bó wẹ̀ kó má bínú wá ti yìnbọn sókè wá dúpọ̀ ibo tó sí òyà ẹnìkan ló ń lọ yẹn kí lè mímọ̀ ṣe díẹ̀díẹ̀ náà làwọn èèyàn burúkú Nàìjíríà máa jábọ́ díẹ̀díẹ̀ ibi tó ló hìt yìí nígbà tó bá máa di around June July wọ́n gbọ́ pé lára àwọn àgbààgbà tó ń ba ayé jẹ́ Nàìjíríà kú èèyàn fat attack ó bọ́ọ̀lẹ̀ ní pálọ̀ ṣubú rẹ̀ ó kú because ó ronú lórí nǹkan tó yẹ kọ́ lọ́hùn ṣe fúnra gbàṣẹ́ Ọlọ́hun ṣe èèyàn lè gbàṣẹ́ Ọlọ́hun ṣe náà ó dàbẹ̀ tó lòun fẹ́ bímọ mẹ́rin wọ́n ti bá márì yìí sì máa bímọ mẹ́rin bá bímọ mẹ́rin tán àwọn lọ sí Amẹ́ríkà lẹ́tọ̀ bá kúrò ní Amẹ́ríkà wọ́n máa gbádùn rí mi aráyè bomi sára lè dúpẹ́ lọ́wọ́ ọlọ́pàá tó wọ́n délé ọkọ̀ wọn lọ ní fibroid so wọ́n bá di fibroid ẹ̀fọ́dún mẹ́fà kẹ́rì pé a booster can do but nothing because obìnrin tí ò tuntun rí but brown ni náà máa tún di yóò lọ wáyà ìwà rẹ̀ wọ́n kan tó obìnrin ṣàkọlé lórí plumber ló ṣiṣẹ́ yẹn ó fi tọkùnrin ó mọ bíi short ó mú tóbìnrin kan ti pipe yẹn látàbẹ̀ lọ lẹ́nu plumber ló ṣe gbogbo ẹ̀ so it's a team. plumber ló ṣe gbogbo ẹ̀ ìdí Yorùbá pè ní àjàlá. alèkọ́lọ́ ni plumber alèkọ́lọ́ ni adánitọ́ alèkọ́lọ́ ni mechanic torí tó bá tún kan lára ẹnìkan tó lè fi sára ẹnìkejì ẹ̀dọ́ bá gbé ènìyàn ò tí ì tutù tásídẹ̀ntì ṣẹlẹ̀ mo lè fẹ́ kú kí n donate part ara mi so alèkọ́lọ́ ni mechanic so bàbá tú kidney láti bí wà fi sí ti ìtẹ́jú ó yọ kidney ó fún ìyàwó ẹ̀ so bàbá kan dúdú ṣe ní spare tire tẹ́lẹ̀ so kó má yọ kan lọ sí kejì so kó ṣe rí nìyí so ẹni tó bá rí wájú ayé kó má yọ ìgbẹ̀yìn ayé lójú so kó ṣe rí nìyí. títà ò bá da ó yẹ kí church da. Yes, but when Jesus Christ was alive, he went to synagogue. What he meant in synagogue was not palatable. Only by the case of Madenu Tembele, only one share over our money changers. They were playing draft and everything there. So automatically, this is the right church. Hello, sir. This is the right church. Your church is here. That's why you make a mistake. Olúwa lòun ò gbé nílé tí wọ́n fi ọwọ́ mu.
ẹni tó bá fẹ́ràn ìyàwó ẹ̀ níyàn mí pé kó má jágbe mọ́ ìyàwó tó bá jágbe mọ́ tó pariwo mọ́ tó jẹ́ kó mọ pọ́lísì ẹ̀ níyàwó lọ́rẹ́ ẹ̀ wò tó bá dé yàlá ìkan tó ṣe lé wọn tó bá ṣe no onítajà tó bá fi ara yí ẹkùn òun náà ṣe kí ni adìẹ ẹkùn. So it's you that is married. You drop the one you are brought in your mother's house. So to be a Christian is very harmful, sir. Má yà Christian lówó kò ní sọ. Má gbélé fún Christian kò ní sọ. Torí gbàdúrà bá máa yá àdúrà bá lọ gbowó ẹ̀. A ní Jésù tí fún lówó. Jésù máa bá wọn sọ. Àwọn Christian. But believers are people who believe in the good work of Elijah, Elisha, and believe in what is done. Model everything together. You want to call it and to call it of God. Bring everything together as your day-to-day runnings. Then that's what you do. It's better for you to friend a believer than a Christian. Because you can live redeemed and go to deeper life. You can live mountain of fire and go to CST. So when you see people moving that way, you see them as what? As a Christian. As a Christian. A believer stay in a place. And when you carry a beggar from here to Agege Mato Park, a beggar, a blind beggar, he will wait for you till you come. If there is rain, the rain will fall on him. But if you rush down there to salvage him from the rain, so automatically, the question you are asking, we only have Christians in Nigeria. We don't have a believer. Nobody believes in Christ in Nigeria. Everybody is looking for what they're going to eat. You know the money they contributed to redeem was spent by redeemed people. The money they made in Celestial Church was spent among the Celestial people. The money they made in CAC, God don't come to collect money from people. What He only asks us to do is only anything. Only imagine they can lay me. Go show for oúnjẹ. But lẹ́yìn oúnjẹ ẹ̀sìn mo ti ń lòdò owó síbẹ̀. Àti rí pastor tó ní kí wọ́n á fún ní 10 billion, 9 billion. Àti rí Jésù kún kẹ́tẹ́kẹ́tẹ́. Àti rí pastor tó ní jẹ́ẹ̀tì mẹ́ta, tó ní jẹ́ẹ̀tì méjì. Tó ń fi yẹn táǹkà. Láì dẹ̀ jèrè ọkàn ẹyọkàn. Ṣé o ti gbé Kìrìsìtẹ́nì bá àdìgún Nàìjíríà? Lẹ́nu bá dẹ̀ tó máa dún kí wọn náà tó ní wọ́n ṣe tún kí wọn jáde jàti ẹkún iṣẹ́ Olúwa kò sẹ́ni tó lè ṣiṣẹ́ Olúwa. Nítorí pé ó ní lẹ́yìn ọjọ́ kẹfà ó sì ní ó parí iṣẹ́ Genesis 1:1-3. And everything ló customize. Only let there be light, there was light. Only let there be firmament, there was firmament. No. Then when you look at the book of Isaiah 25, àwọn tó ń fa àbòbò lójú ló ń pè yàn ẹkún iṣẹ́ Olúwa. Ẹkún iṣẹ́ tí wọ́n rán ẹ. Tó bá rán yàn kó lọ mú ìwé wá nínú ilé, tó bá ti mú dé, ó ti jíṣẹ́ tó hàn. Then wọ́n lè lọ gbá bọ́ọ̀lù lẹ́yìn. So ṣe tó wá rí nígbà ṣe iṣẹ́ ẹkúnṣẹ́ mi ò náà kò bọ́ sí gbogbo náà. Ó ti ṣe tààrẹ. Dáàdì but nǹkan táwọn àwọn tó ń gun jet tó ń gun mọ́tò lọ́la dá sọ ni pé Ọlọ́run ọ̀hún tàn sí pé ọba tó lọ́rọ̀ ni ọba tó yẹ pé ọlọ́lá ni jẹ́ pé ẹni tó bá ń sọ náà gbọ́dọ̀ máa kùsẹ̀ yẹ kí wọ́n máa rí ọlá Ọlọ́run lára rẹ̀. Ọ̀rọ̀ tó sọ ẹ̀ ń bá ní Ọlọ́run lọ́rọ̀ bí mo lóko sí Agége ṣé Agége lọ́lọ́run kó ọ̀rọ̀ ẹ̀ sí nígbà tí Jésù ní kún jọ kún lọ bá òun tún kẹ́tẹ́kẹ́tẹ́ wá àsìkò tí ń súnmọ́ tóun fẹ́ gùn lọ sí Jerusalem kẹ́tẹ́kẹ́tẹ́ títí Jésù fi wáyé tó fi lọ ẹsẹ̀ ló fi ń buyè pẹ̀tẹ́ ó dẹ̀ ló lọ́rọ̀ ó ní ẹ má ṣe tu ìṣúra yín jọ sí ayé ń bí ibi tí kòkòrò àti ìpáàrùn ti lè jẹ́ ó ní ẹ tu ọrọ̀ yín jọ sí ọ̀run. They are all deceivers. They are deceivers. Wọ́n ti jẹ wọ́n ti fẹ́ máa bì. Ìyẹn ló fi sọ ní Jeremiah 5:26. Ó ní láàrin àwọn èèyàn wọ̀nyí, àwọn èèyàn ìka ti wà. Kò sí kan tó ń pè ní GO lọ́rùn. Kò sí kan tó ń pè ní pastor lọ́rùn. No, kò sí mbẹ̀. Kò sọ́kùnrin kò sóbìnrin mbẹ̀ o. God created body, soul and spirit. And the more you lose the spirit, àdùn bá bèrè lọ́wọ́ Lágége. Where are you coming from, Mr. Taju? I need to feed my soul. To feed my soul. To feed my stomach. The spirit is not there. But the spirit bá wà, òun ló dàbí ẹ̀mú tó wà nínú irin. Tó bá mú irin súnmọ́ irin, á fà mọ́ra. But tí ó bá ti pẹ́ nínú omi fún ọdún méjì, ẹ̀mú yẹn ò ní ṣiṣẹ́ mọ́. Onímọ̀mọ́. Àná, ìyẹn ló wá ní tó ń wá check káàkiri. Á lọ wọn lọ sí Kaduna, wọ́n á lọ sí Kìíní, wọ́n á lọ sí gbogbo ẹ̀. So automatically, to serve you right, question to serve you. Jésù lọ́rọ̀, kò lọ́rọ̀ kankan. Ó ní go ye into the world and till the light.
ó lè wà ní Ọ̀ṣun ibi tí bàbá ẹ̀ fi dáko kòkó kí gold wà lábẹ́ ẹ̀ káwọn èèyàn tó wá láti òkè òkun kó wá ṣe kí ni kó wá rà lọ́wọ́ ẹ̀ kó bá ẹ̀ wá ìgbà ẹni ọrọ̀ tó wà nù lẹ́ jáde wọ́n gbàdánù kúlùkù lọ sí Àbújá tó lọ ti jí bíbọn ní owó ìjọba tó ti jí bíbọn ní owó ìjọba tó ń kojọ sí rìdíìmù tó ń kojọ sí mountain of adó even pastor Nigeria Lateran Túndé Bákàrẹ̀ ó ló ń lọ sí báǹkì lọ yáwó tó ń fi kọ́ church ṣé rò pọ́n lè lo gbogbo owó yẹn tó lórí ọ̀rọ̀ church nígbà tó ti rí pé kọ́ president ò lè bọ́ sóhun lọ́wọ́ ọmọ tó má tẹ̀lé wọn máa fojú fò wọn ò ní fẹ́ gbowó lọ́wọ́ títí tó máa fi kú ṣé kìrìsìtẹ́nì la máa pè é ṣé bèlíbà ni Nàìjíríà náà ti kọ́ church ilẹ̀ kan tó lọ wọ́n wérò ìyẹn Esther ó tẹ̀sí sá lọ kátó dìbò sọ̀rọ̀ sí London bóyá ogun máa bẹ́ẹ̀ lẹ́tọ̀ọ́ Jésù wọn nílé cover wọn the blood of Jesus does not cover so at the end of the day wọ́n ti kọ́ lọ ra bọ́ọ̀sì ní sèpé má ti fáwọn èèyàn ráìsì ọmọ kó wọn lọ sí church ó ti kọ́ church ilẹ̀ kó tó lọ́mọ ọjọ́ ṣe rí pé a lot of insanity is in this country táwọn èèyàn pè ní pé tàǹbà ní church níta ayé ọjọ́ ìkẹrọ nítorí ogun ilé ló jẹ́ ká lọ sí church ṣùgbọ́n ogun tó wà ní church nísìn ó ti ju ìdílé lọ nígbà tó jẹ́ ọmọ akọrin mẹ́rin tí pásítọ̀ ti ń bá sùn ẹjọ́ ìwàásù òní pásítọ̀ tó lè wà ní Sunday táwọn akọrin tó ń bá sùn yẹn ò ní máa sùn lẹ́nu bá dẹ̀ rí wọn tó ń bá tẹ̀ ẹ́ sùn pápá yẹn pé kò ní jágbe mọ́ because bàdìbàdì ni wọ́n ti rí òwò ara wọn tó rà lè fi ara wọn so dẹ̀ pè wọ́n ní èèyàn lọ́wọ́ èèyàn ara wọn nìyẹn ìná ọmọ question tó ń béèrè ẹ kí n parí ẹ because ó sọ pé ó ní Jésù lọ́lá àwọn eléyìí olè ńlá ni wọ́n big thieves no big thieves tó wá béèrè lọ́wọ́ amúgbó tó wá béèrè lọ́wọ́ ọlọ́tí á kóòtù ibi tó ti wà ní Bible fún ẹ but ó lè má kóòtù ju mẹ́ta nítorí pé ó kà á mú pẹ̀lú ọtí ìfẹ́ tó máa sọ nìyẹn so gbogbo wa lọ̀rẹ́ ara wọn ní àparò kan ọ̀gá jù kan lọ àfẹ́lẹ́ tó bá ṣe kíni tó gorí èmi ó ti parí náà Yorùbá ti sọ́tàn Yorùbá náà ló dẹ̀ sọ nínú ọjọ́ ayé ọjọ́ yẹn ó ní ipò ọlá dára o ipò ọlá ipò yìí wò ó gbogbo wa lọ́pọ̀lọpọ̀ a ṣe máa débẹ̀ o ṣùgbọ́n àwa ò ní kọ̀ kó ná wa lówó a ò ní kọ̀ kó ná wa láṣọ amadẹni àdàdà amadẹni táyé wa onítorí bá ń jọba lọ́ọ̀la o ó lè jẹ́ òkú ọdẹ ẹ ló ti kọrin yẹn lọ ó lè jẹ́ ní oko kòkó ẹ tó bá da kòkó ẹ wá fi jẹ ìpín tó wù ẹ pọ̀tí ń sin àwọn eléyìí ò jẹ́ káwọn ọmọ ọlọ́mọ lọ lé mọ́ wọ́n dúró sọ́nà Ìbàdàn dè wọ́n dúró sọ́nà Abẹ́òkúta dè wọ́n dúró sọ́nà ìgboro dè wọ́n free gbogbo táìmù tí ìjọba fún wọn ní December láti máa lọ lé they are all in redeem camp they are now in Adeboye's camp Oyedepo's camp Abiara's camp Mountain of Fire's camp what are they doing there? Nothing they are just wasting their time wọ́n fi Jésù táwọn ọmọ wọn tó bá invite mi kí n máa lọ wo Oyinlọ́lá tó bá invite mi kí n máa lọ wo Sanwó-Olú aláùsá ó mi gbé ìwọ fúnra ọ̀rẹ́ Sanwó-Olú ni so tó bá dẹ̀ fi dá aláùsá mi rò pa lè ju òjò kó wọ́n náà wà tó bá jẹ́ ọ̀rẹ́ ẹni mo bá ní gọ́ọ̀fù náà wà lọ́fíìsì pàmò wa wọ́bẹ̀ ọtí gbogbo àwọn Adébóyè kó lọ sọ́nà Ìbàdàn kò lè fi Jésù hàn wá nù kò lè fi Ọlọ́run hàn wọ́n kò rọ́lọ́run rí so what are we talking about? Why are you calling him Ijoba? He is a retired mathematician and he's just using arithmetic in the midst of all those people. Lọ́nà Ìbàdàn and that's all. Inú arithmetic náà lọ sí ọmọ tó fi rajẹ́t. Ìwọ́n tó bá fẹ́ ráàlì iṣẹ́ Adébóyè tó bá ti parí church ní Sunday àbí Oyedepo àbẹ́ any one of them. Ìwọ lọ bá wọn pẹ́ journalist yẹn ẹ̀pẹ̀lẹ́sà akànfẹ́ bèrè a church kún kan lé ní o bí eléyìí ká máa rí o pé ẹ̀sà ìlú láti ẹ̀wá pa lẹ́nu ẹ̀. Are you alright? Are you a new member of this church? Talking about money or you should be talking about heaven? Ọ̀rọ̀ Ọlọ́run ló yẹ kó you should listen to what they are saying in the pulpit. Ṣé o tó yẹn ṣá? Question wo lóbìnrin kí ló kàjà? Because the general overseer is temperamental. He is an active dodger. He is a stupid man. He is a thief. Tó bá dẹ̀ máa dé àwọn church ńláńlá wọ̀nyẹn, ó ti tún bẹ̀rẹ̀ o. Tó bá máa dé àwọn church ńláńlá yẹn, àwọn family wọn ló máa wà ní owó. Àwọn family wọn ló máa wà ní àbúrò ìyàwó wọn, àwọn relative wọn. That's all. So Jésù lọ́rọ̀ o. Jésù ní nǹkan tó kó sí nǹkan tó yẹ ká dà ó ti kó sínú wa. And that's the book of Proverbs 3, verse 14, 15, 16. Only light of days is in the right hand. What you are going to become in life is in the left. Bó wù ẹ́ kó lọ máa jẹ mú ẹran àtàkùn ìsàlẹ̀ lágége. Pàtó bá yá gbá ìyá kún ìdí ayọ̀ kéde ní ọ̀nà ìfowó lọ́wọ́. Bọ́ọ̀dì nìkan máa rí kò sí ẹ́ńjì. So that's it. Tẹ́lẹ̀ lẹ́ni tó sanra ti mú rí ìyàwó fẹ́. Bọ̀dé lẹ́ni tó sanra máa ní kò lọ tọ́jú ara ẹ̀ wá. Wà á mú pọ́ọ̀jì títí pàtó bá slim ló máa padà wá. Tó máa fàyàwó lé ẹ lọ́wọ́. Ó ti tán.
sáà lẹ́nìí púpọ̀ nínú àwọn church ni wọ́n ti ní school wọ́n ní university nǹkan tí a lè ń gbọ́ ta ni pé most àwọn tọ́jú ọmọ ọ̀jọ̀gbọ́n tí wọ́n lé bọ̀ ni wọn ò lè fi ọmọ sí irú àwọn iléèwé bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí olùdarí ìjọ sẹ̀lẹ̀ tí ayé mọ̀ dáadáa jẹ́ tiẹ̀ ní irú èrò yìí láti ní yunifásitì mi lọ́la àwọn tó lè ní kí lè sọ́n pa wọn. ṣé o mọ̀ pé o lè ló kàn pé téèyàn bá wà tó wá sílé ẹ tó kọjá ní kíchìn níbi tí ìyàwó ẹ ti ń dín ẹran wọ́n ní irú òróró wo náà fi dín ẹran yìí kí ni ìtumọ̀ yìí kò fẹ́ tètè lọ ó máa fẹ́ jẹun then ó lólè lára kò tó fa ṣọ́ọ̀bù àbí kò yẹ ń sìn sórí confessiousness ojú kòkòrò náà òun ló bí skul wọ̀nyí fáwọn church àmàgbowó ìdílé tó bá wọnú káàpù Oyèdè Adébóyè ń sìn symmetry wà nínú redeem wọ́n ní tó bá fẹ́ ra lẹ̀ ń bẹ̀ ilẹ̀ symmetry yẹn $1 million bí mo ṣe gbọ́ ni o ògbówó lọ́wọ́ wọn títí mo fi dákẹ́ ó lè tún dárí jòkú wọn ó lè tó tó yìí ni Nàìjíríà yìí náà ni church redeem yìí náà láyé ọjọ́ kan bí wa ní Èbúté Mẹ́ta wọ́n tún ṣe revival màmá àkọ́kàn ní kò ń lọ nájú gbà tó ń gbọ́rọ̀ Ọlọ́run ó kọ́ ọmọ méjì níbẹ̀ wọ́n tún mẹ́yọ̀ kan palẹ̀ mọ́ wọn lọ lọ dẹ̀gbà tó sọ fún pásítọ̀ ní kó máa wọlé kó máa lọlé tó bá labára ẹni tó rọmù wọn á pè màmá ẹwù church Nàìjíríà ṣé kò ti lè gún talk less of pé adẹ̀túbọ̀ l'Ákúrẹ́ àwọn tí ọ̀rán tí pásítọ̀ tó kó flag lé wa lọ́wọ́ ní time 20 years ago Ayọ̀rìndé ta máa ju gbogbo everybody máa mú àkàtì báyìí inú pósí òkú ló ti kó jáde Ọlọ́run ṣùgbọ́n ó jìyà ẹ̀ lọ́wọ́ ń sìn ó ti di játijá ó lè di rádaràdà then evangelical church of Yahweh Papa Woli Babangida ẹran tí Àbújá bá bẹ́ẹ̀ni tó rí ọkọ̀ lójú omi tó fẹ́ fún ọkọ̀ sọ́kàjẹ́ ẹ mọ gbogbo ẹ ọ̀rọ̀ church náà ni gbogbo ẹ mọ Dáúsà my God is not rich wọ́n ní kí Dáúsà lọ bọ̀gún lára àwọn tó fún lágbára ní kó lọ bọ̀gún wọ́n ṣe ọ̀rọ̀ sọ fún nígbà tó dé Kẹ̀jà wọ́n ní how can you say I should go and worship the God of idol how can you say I should go and worship the God of Ogun then what does it mean then what he did he said they should go and buy dog the Dáúsà said they should go and buy dog they brought the dog and they caught the dog and they cooked it, everybody ate it. When the Ogun ate the dog, it's we that ate the dog. Kí ló ní kó ṣe? Wọ́n ní kó pàjá. Ṣé ó ti pàjá àbí ó ti pàjá? So àwọn tí ò yé ní ogun kan tó ń ṣẹlẹ̀. So automatically láti dáhùn question ẹ̀ sà láti kọ́ school ní ṣe kan tó kú. Òtí má pe orúkọ church mọ́. Ìgbàlà ọkàn ní ìgbàlà ọ̀fẹ́ la mú wá. Tí Jésù fẹ́ tó ti fẹ́ jẹ ara ẹ̀ ṣe tó ti fi ẹ̀jẹ̀ ara ẹ̀ ṣe ara tí ẹ̀ ṣe ara ẹ̀ wá gba ìgbàlà ọ̀fẹ́ o lẹ́wọ́n ní Jésù pé ọ̀rẹ́ máa bọ̀ torí asán làdùn ayé ohun gbogbo wá dópin that's number 2 then number 3 ó nígbà tẹ́mi kò mọ̀ pa lágbára ni ayé ogun ẹ̀ṣẹ̀ pọ́n mi lójú ẹ wá bá mi fìyìn bọ́ Ọlọ́run bàbá olóore ọpẹ́ yẹ ọ́ lórí èmi yóò gbé ọ̀gá Ọlọ́run mi I need the university I need the primary school gẹ́gẹ́ bí ilé Ọlọ́run theology school can produce more apostles theology school yes I've wrote 2 books on sermon medicine I can dash you 2 it will urge you to go and be a pastor it will urge you not to sleep in the house on Sunday yẹ kí wọ́n á bí kan tó lọ wàásù gẹ́gẹ́ bí kan tó mọ̀ sílẹ̀. Sermon medicine I made it very simple ní gbogbo ayé àtọ̀run ní gbogbo Áfíríkà kò sẹ́ni tó lè wàásù ní èmi because mi ò ní prepare fún wàásù mi ò ní ka Bíbélì fún wàásù màá wọṣọ màá dá lọ́fíńdà sórí ó di church láàrin ilé mi sínú church Olúwa ti fi ìmọ̀ tí màá wàásù mi lórí fún mi adọ̀tí fún mi ní quotation rẹ̀ láti 1968. Then nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀
láti tún ṣàlàyé fún mi. Then automatically níbo ni mo ti lè ṣe mistake rẹ̀. Then tó bá ti gbọ́ pé pastor wọ́n ní wọ́n invite ẹnìkan tó wá kọ special number tí lady yẹn ń dé mọ́kùnmọ̀kùn tó lọ́ọ̀dì mẹ́sẹ̀ tó dórí lórí gàtégà bàtà girlfriend the pastor ó fẹ́ wá kọ special number á bẹ̀rẹ̀ sí fẹ́ fún nínú church bí wọ́n bẹ gbé agbé ọ̀sán yìí wọlé ṣe pé àti fi ìkan bí join church lẹ́nu bá ń lọ wọn á fún lówó ṣé gbogbo ìjọ lójó jòkó pé kún fún lówó ibi tí àwọn pastor ti kọ̀ bí ayé so university kò ní ìlú fún church ẹ tó bá kọ ó lè ní clear fọ́rọ̀ ìwé tẹ́lẹ̀ kó like ìwé ṣùgbọ́n ìpínlẹ̀ tó bá jówó tiẹ̀ àtàwọn ọmọ ìjọ tó bá lówó ń bẹ̀ wọ́n lè jọ ṣe ó yájú mọ̀ ṣe iye tiwọn kò ṣe pé kán gbórúkọ church lé because owó náà náà máa fi maintain ẹ̀ bẹ́ẹ̀ then àwọn ọmọ ìjọ àdè máa expect pé gbogbo àwọn àtàbá ti lọ́bẹ̀ ọ̀fẹ́ ni àtàbá lọ́bẹ̀ ọ̀fẹ́ ni àwọn ọmọ Nàìjíríà kẹrẹ mú lè dóyàn kú tó bá rí nǹkan ọ̀fẹ́ tó bá gbọ́ rí gíma àwọn ọmọ Nàìjíríà ni wọ́n lè bóbìnrin sùn títí kó márùn tí wíìgì ẹ̀ Olúwa gbọ́ níbi tí Nàìjíríà ti níyàwó 8 tó dẹ̀ lọ́mọ 21 ọmọye ọmọ tí Àtìkù bí ni ọmọye ọmọ tí Àtìkù ní ni ọmọye ọmọ tó ń wẹ́lẹ̀ nílẹ̀ Kaduna ni ilẹ̀ ti kún mélòó ló fẹ́ sanwó sukùl ẹ̀ mo pàdé ẹnìkan ní Kaduna gbà tí mo gbé bárúnà wá ní Kaduna Sadiq was 39 years old Sadiq a Muslim boy ó dẹ̀ ti ní 39 children mo dẹ̀ bẹ̀rẹ̀ pé níbo làwọn ọmọ wọn yẹn wà ó ní àwọn ìyá wọn wọ́n wà lọ́dọ̀ àwọn ìyá wọn. àwọn ní Almanjiri so kí wọ́n á dárú redeem àbí kíní kan síbẹ̀ torí university redeem yẹn college redeem nìyẹn ṣé wọ́n fẹ́ káwọn eléyìí wọ ọbẹ̀ lẹ́gbà tó bá ti ṣe nǹkan tó ti kọjá agbára ẹ̀ kí ló expect. mo bí ọmọ kan ọkùnrin mo bóbìnrin mo dẹ̀ ṣe engineer mo ń ṣe pilot báwo mo ṣe lè máa clamor pé kí school dẹ̀wó fún àwọn ọmọ mi kò possible àwọn tálíkà tí wọ́n gbowó lọ́wọ́ yìí náà ló ń ké tẹ̀lé wọn lẹ́yìn yìí sí àwọn tálíkà táwọn Adébóyè gbá lójú táwọn Oyèdèpọ̀ gbá lójú táwọn Abíọ́lá gbá lójú ló ń ké tẹ̀lé wọn sí pẹpẹ ẹni tó bá yàgbẹ́ lè ṣíṣí máa tẹ̀lé ọ̀rọ̀ wọn ṣe wí àwọn ló ń pariwo kiri ṣe mi ò pariwo pé ọmọ mi lọ theology school ẹ̀mí kó lọ sí school Redeem kó lọ sí school Oyèdèpọ̀ àbí Abíọ́lá àbí school journalist so àwọn tí Ọlọ́run ò ní kéèyàn kọ́ school ó dàbí Oǹdó tó kọlà sójú nígbà tó kọlọ̀ tán ẹ̀jẹ̀ yíyọ jáde lára ẹ̀ títí ó dákú jẹ́ pé ẹ̀yin fúnra yín lẹ́pa àyàn Ọlọ́run ní kéèyàn kọlà fún yàn ó ti wá bọ̀rọ̀ gidi bẹ́ẹ̀ ìwọ ló fẹ́ fàmì sí lára tó jọ mọ Ọ̀yọ́ ó dẹ̀ ti fọ́ọ̀kì bọ́ náà bẹ̀ sí fífa ìgbà àyà fàfúgbà ojú ẹ̀ gbà tó yá jìnnìjìnnì mú dàkú yọ̀rọ̀ dípẹ́ èèyàn ti dáràn tó bá ṣe ń lo òyìnbó ẹ̀wọ̀n tó máa kú sí bọ̀ tó bá ṣe lọ́dọ̀ Aláàfin tó bá ṣe lọ́dọ̀ Ọ̀yọ́ fífẹ́ wọn ní tradition wọn ní ẹ̀dẹ̀ nípa ẹ̀rọ méjì so automatically Ọlọ́run náà sá ó ké pé bí akéèyàn lọ síbẹ̀ kó ṣiṣẹ́ ó wà bẹ́ẹ̀ ẹ rí àwọn tó rí wọn ti sán ní Pentecostal tí wọ́n ti gba wèrè mẹ́sìn tó ti di kẹ́tùẹ́ tó ti di gẹ́rẹ́jẹ́ tó já jẹ́ tó fẹ́ pààyàn jẹ́ tó ràn rọ́nà gbà jọ níbo ló wà nínú Bíbélì àti nínú mo fẹ́ bẹ̀rẹ̀ àwọn question náà lọ́wọ́ yín ni ó pé kó máa lo toothpaste pé kó fọnú lọ sí church níbo náà kọ́ sí Bíbélì ó wà kò sí máa ṣe kíní kankan then again níbo ló wà nínú Bíbélì pé lẹ́yìn irun tó lọ́wọ́ fún ẹ pé kó tó da wíìgì sórí ta ló wà nínú Bíbélì tó kọ́ ṣe wíìgì tó mọ̀ ṣé nǹkan Bíbélì náà Nàìjíríà ó bá sọ̀rọ̀ ẹ̀ lọ wíìgì gbogbo wọ̀nyí ètò ní ó fi ń tora ẹ̀ ó bá rọ́bìnrin ní ìdọ́ ẹ̀bó lóra ìbàjẹ́ ní sísí tó bá tó wá pàdé àwọn yúùtù tó dé láti Amẹ́ríkà tó fi basketball ball tó fi olóńgbò sí gbáyà tó àárín ìjà ara yìí tó ṣe pákéjì ṣé iye wà ní Bíbélì tó wọ bọ́m̀bọ̀m tó yẹ wọ́n nà tẹ́ gbàdúgbò jẹ́rí ètò wà nígbà tí Bartholomew kígbe not to digress ó ní ta ló ń kígbe níbẹ̀ wọ́n ní Bartholomew ní kí ló dé ó ní mo fẹ́ ríran mo fẹ́ ríran olójú ń dùn òun Olúwa wá ní òkè kí la fẹ́ ṣe o ilẹ̀ la fi mọ́ ilẹ̀ la dẹ̀ ti mọ́ ẹ wá wọ́n ní Jésù ó tutọ́ sílẹ̀ ó polẹ̀ báyìí ó fi mọ ojú méjèèjì
mo báyìí ètò nìyẹn o ètò kan nìyẹn o ó fi mọ ojú méjèèjì báyìí ó ní kó lọ sódò kó lọ ṣe kí ni kó lọ fọ́ síbẹ̀ bẹ́ẹ̀ kó tún padà lọ sọ fún àwọn aráalé ẹ̀ pé òun ti rí hàn. Then when you go back to the book of John 9, John 11, John 13, and then in John 4 and 5, ọlọ́kùnrin kan wà ní odò Bethsaida for 38 years bedridden. Ó ní ṣùgbọ́n tí àwọn áńgẹ́lì yẹn bá ti wá ṣe yìí wọ́n bá ti wá da agbára sínú omi yẹn olúwa dàbẹ́ ní pé ìgbà yẹn làwọn èèyàn rí ìtúsílẹ̀ ṣùgbọ́n kò lè wọ́ débi omi for 38 years ọ̀tún tí Jésù fún ara ẹ̀ dé tó ní kó gbé àkéte ẹ̀. Lẹ́ni kẹta ètò wà ètò is very very normal in Celestial Church and in Cherubim's Church because John 4, John 14 then he said ó ní èmi yóò padà lọ ṣùgbọ́n mo máa rán olùtùnú sí yín kí ló olùtùnú yẹn ẹ̀mí mímọ́ ohun tá ẹ̀mí mímọ́ yẹn bá ti sọ fún yín ní kẹ́ máa gbàgbọ́ ó ní hallelujah tó bá wo sẹ̀lẹ̀ torí yẹn níbi tó bá wọ̀ níbi tó ga tí anybody bá gorí òkè tó bá gbé candle méje kò dípọ̀ báyìí kò dáná sí kò máa kàn sí láàrin orí kò ní ṣẹ́jú kò ní mìírí tí ẹ̀mí ti wà lára ẹ̀ kò tiẹ̀ ní kò sí bẹ̀ mọ́ lẹ́yìn yẹn èké gbẹdọ́dún mọ̀ lẹ́nu ọ̀sẹ̀ máa sọ pé hallelujah hallelujah pé ọkùnrin tó wà níwájú tó wọṣọ báyìí tó ṣe báyìí tó ṣe báyìí tó ṣe báyìí ó ní wọ́n ní kó lọ ra òròǹbó mẹ́ta kó kó fáfọ́jú kó rántí kó gbọ́ ọ̀rọ̀ táwọn afọ́jú yẹn máa sọ ibi tó máa ti dárúkọ yẹn ni kó tẹ̀lé ìdìdì lẹ́nu ọ̀sẹ̀ máa tún sọ fún nígbà tó máa fi dọ́dọ̀ afọ́jú àkọ́kọ́ tó fún ó ní ìrìn àjò tó fẹ́ lọ lọ́wọ́ àwọn ẹgbẹ́ bẹ̀ dẹ́nì kejì wá dáhùn pé nígbà tó bá dé London má gbàgbé wa o ẹ jọ ẹ̀mí tó sọ̀kalẹ̀ lára wòlíì yìí wọ́n ti plọ́ọ̀gì ẹ̀ mọ́ afọ́jú tó wà lọ́wọ́ ṣé afọ́jú ti dárúkọ bí tọ́lá bí ó dárúkọ wọ́n ti dárúkọ London ṣùgbọ́n kéèyàn máa rìn gbúndúkú lọ dẹ́nì tó bẹ̀ sí dáhùn question yìí sìn tí létí ọmọ yín àkọ́bí ẹ̀ tó kọ́ tó di doctor tó dẹ̀ wá ní dáàdì òun ti rí ìyàwó kẹ ẹ wò tí ẹ sọ̀rọ̀ girlfriend náà ó dájọ́ law school ó dájọ́ ṣe bí ìlú jókè ó dẹ̀ wá sọ fún pé òun máa mú ìyàwó yẹn wá ní listen to me pé òun máa mú ìyàwó yẹn wá pé tó ń bá dẹ̀dẹ̀ mú ìyàwó yẹn dé wọ́n ní níbo ni ìlú ìyàwó yẹn wọ́n ní sọmọ Ọ̀yọ́ ìlú tàbí fẹ́ ìyá dáàdì ẹni yẹn ok ìlọsáàbì nígbà tó máa mú ìyàwó dé ó dì lọ́wọ́ mú bọ́kàdá ṣe gbé bọ́ọ̀lẹ̀ ìyàwó náà mú bí ọbẹ̀ ṣe báyìí wọ́n á mú jòkó wọ́n ní dáàdì Gladys ti wà ń pálọ̀ nígbà wo ló kọjá lòun ti mú wọlé kí ló ṣe é ó ní kò ríran dáàdì bọ̀ tó òun ló ní skul àwọn afọ́jú òun ló máa gba first ok sir ṣé o lè fẹ́ yẹn fún ọmọ ẹ̀kọ́ mi it's just as somebody who go to mosque who go to Pentecostal church is like a blind man who is walking in the wilderness. in the wilderness. Yes. Only àwa ni only Matthew 13 from verses 17 18 only àwa ni àfifún láti mọ ohun ìjìnlẹ̀ ti Ọlọ́run ó ní àwọn kan wà fún wọn lẹ́tọ́ bá wọ̀ wọ́n tó wà ní ìwé Genesis Deuteronomy 8:18 ó ní I'm going to raise a prophet amongst you whatever he does says listen and if the message he do tell you don't never come to pass it become wrong because me God I don't make mistake. Then again in the book of Genesis 29 he said the hidden thing nínú ayé tí yóò fúnra ẹ̀ mọ̀ only belongs to God only then Olúwa nìkan ló lè rán wòlíì láti fi hàn. Then Amos 3 from verse 6 to 14 only can God do anything without telling a prophet only not. That was a deal between prophet and God. Then when you look at all the miracles that happened in Old Testament and New Testament it's by the prophecy. Then when you go down there in the book of 1 Samuel 8, 9, 10 1 Samuel 1 verse 10 in 1 Samuel 1 verse 10 only kí Anna kó má lòun fẹ́ lọ sí Sílò but the minimum sọ fún Anna pé you have to go this is your last Sílò to have the breakthrough. Then I'm getting to the place then you now do tell him tell her hey, Anna you are here but àti ní kò má wá then Eli wá ló ń jẹnu wúyẹ́wúyẹ́ wọn ló dàbí kó ti mutí yó ṣùgbọ́n lọ́lẹ̀ máa yá ó ní òun ò mutí yó ó ní òun ti dá májẹ̀mú fọ́lọ́run sí gbogbo àdúrà tó ń gbà kò fi májẹ̀mú sí ọdún tó fi májẹ̀mú sí ọdún yìí ló lóyún ó ní ọmọkọ́mọ tó bá jáde lábẹ́ òun ó ló máa gbé padà láti wá ṣiṣẹ́ pẹ̀lú wa to come and work with this prophet prophet Eli yes
because it will be helping the church. Then the Lord now approved. Then nígbà tó ọmọ ti rìn tó ti kúrò ní ọmú tó ti dé gbogbo ẹ̀ ó láti gbé ọmọ yẹn gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ tó jẹ́. That's the book of Proverbs 5, Proverbs 6. Ó ní má ṣe sọ pé ó ṣèṣì. Àwọn míì wọ gbèsè lẹ́ni wọ́n wọ wàhálà ayé wọn tí wọ́n lè kúrò láyé nítorí ẹ̀jẹ̀ jíjẹ́. Torí Ọlọ́run ò fi ẹ̀jẹ̀ ṣeré. Tó bá ti jẹ́ ẹ̀jẹ̀ make sure kò sọ tó bá sọ àwọn tẹ̀. So automatically nígbà tó wáyá, I'm coming to your question. These are people who find breakthrough nínú ètò. Then nígbà tó dẹ̀ tó wáyá nígbà tó máa fi tún kúrò mbẹ̀. 1 Samuel 3, 4, 5. Samuel ti dàgbà nílé Élì Olúwa ti gbàgbára fún. Lẹ́yìn tó gbàgbára fún tán, ó ń gbé pẹ̀lú Élì. Torí òun ló máa sọ sí Élì. But Élì misbehave. But don't misbehave. Ophni and Phinehas. Tí wọ́n misbehave tó ń jẹ́ pé ọmọ jákujàku, they die with their father. When they heard that the ark of the covenant has been taken away from them, the father fell back and he died. Then from there, in 1 Samuel 9, ó ní kẹ́tẹ́kẹ́tẹ́ tó sọnù Sọ́ọ̀lù ọmọ Kíṣì, ó ní àti rí. Ó ní kó máa bọ̀ ní yàrá òkè nítorí pé a ó ṣe ètò lálẹ́ yìí. Ètò tó máa ṣe lálẹ́ yìí ni pé wọ́n pa ẹran wọn dẹ̀ ṣe feast. Nígbà tó máa fi ṣe feast yẹn tán, wọ́n á gbé igẹ̀ fífi igẹ̀ ọwọ́ ẹran yẹn wọ́n gbé fún Saul. Ó ní why do you give me the leg, the front leg? Ó ní don't you know they are the king of Israel? You are now the next king. The camel that got missing was not natural. It's because the Lord want to arrest your mind. So gbogbo àwọn èèyàn wọ́n wò wá lókèrè lọ́dún yìí ń sìn nínú ìjọ yìí àwọn mẹ́wàá ti lọ lóyìnbó àbí kò yẹ ń sìn wọ́n ti jíṣẹ́ wọ́n ti sọ gbogbo àti ṣe ìyẹn lé ìtìjọ́ lè fún lówó nú àti fún wọn lówó wọ́n ti lọ. lẹ́nu àbúrò náà kẹ̀rẹ́ tó bá wà àwọn obìnrin sìn tíyàwó ẹ̀ ò bá múra jáde kúrò lójú ẹ̀ nílé tó bá bá pàdé ní patí ó ti lè dàbí ìgúnnukó eyelashes eye monkey eye shadow eye gbogbo ẹ̀ balabala bólógbó lóko tí ẹ̀ mọ̀ òun nìkan ló access ara ẹ̀ ó lè lámọ́ta bẹ́ẹ̀ ẹni tó dẹ̀ ṣe make up yóò ní mọ́tò ó dábúlé ẹgbẹ́ ọjọ́ bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ sí landing stick ètò náà ní gbogbo ẹ̀rọ ṣe rí wọ́n kàn ní wọ́n hate wa with passion ní kò sí mọ́tò wà nílò ìbínú ni ìyẹn ìjọ aláṣọ funfun ìyá àtẹ̀ ń ṣoríire lọ bẹ́ẹ̀. àwọn kan ti rí bí ẹbọ wọn ní. ilé kò sẹ́bọ̀ àwọn náà ń gbẹ́bọ síwájú lọ́nà àárọ̀ nígbà tí ìyàwó ẹ̀bù ráìsì fún ẹ tó bu gbẹ̀gìrì lórí ẹ̀ tó gbẹwé nílé lórí ẹ̀ tó kẹ́rọ mẹ́rin sí àtẹ̀já ó ti gbẹ́bọ síwájú ẹ̀. ẹbọ ni. ó ti gbẹ́bọ láàárọ̀ kó tó jáde ó ti gbàdó kẹ́rí tó bá dà wá jí dẹ́ta tó dénú mọ́ọ̀lẹ̀ oṣooṣù wá ti sùn lọ kẹ́rí ká tó dábúlẹ̀ gbà ó ti gbẹ́bọ mi láàárọ̀ kì í ṣe bọ àwọn lórí bẹ́ẹ̀ ó ní ẹ̀jẹ̀ ewúrẹ́ kò lè lékún lọ ẹ̀jẹ̀ àgùntàn kò lè gbá nílà that's what he said. then nígbà tó tún ṣe ráìsì àtẹwà tó tún wá tún ló fi sàláàdì lé lórí tó tún kéwé ewé tẹ wúrẹ́ jẹ tútù kò lè lórí ẹ̀gbọ́n míì tún ní in another dimension America ẹ̀dẹ̀ ń jẹ́ gbàrà ẹ̀ làwọn gbàrà á ní ṣe ó láì kẹ̀dá lè kí ló ṣe sí bẹ́ẹ̀ tó mọ̀ ó ní tó bá pè é pé kó máa bọ̀ lórí òkè kó máa bọ̀ ní pẹ̀tẹ́lẹ̀ mọ́ ọba Saudi Arabia tó ń sáré fi jẹ yìí prince yìí òun ló pa journalist yẹn lọ́jọ́ tó ń gbé sí wẹ́wẹ́ ó pa wọn kò ṣẹ́kọ̀ ó pa wọn gbé sí wẹ́wẹ́ ó lè lọ́wọ́ ká fọ́tò ẹ̀ jáde òun ló àríyìn lẹ́yìn ìgbà tó rí pé tọ́wọ́ Amẹ́ríkà bá tẹ̀ wọn pẹ̀lú nǹkan tó ń ṣe yẹn ó sáré di pé ọba Saudi ojú sá Ọlọ́run ló fẹ́ wà nínú àfihàn àgbà thou shall not kill ẹ̀dẹ̀tọ̀ ara tíkẹ̀tì ẹlẹ́lọ́múra ẹlẹ́lọ́ sídíkà ẹlẹ́lọ́ fúnra ẹlọ́dúpẹ́ ẹlẹ́sà àjì ọ̀pá àjì àti mídùú àjì kí ló wà nínú ibi lọ́lọ́run wa ó ní mo wà lẹ́nu ọ̀nà mọ́ ń kọlẹ̀ ó ní tó bá ṣe àìmọye àwọn olówó tí ò wọ plane ní Nàìjíríà wọ́n dẹ̀ rán àwọn ẹlọ́ lóyìnbó lọ́kọ̀jà pẹ̀lú trust rí ọkàn wọn ò fẹ́ wọ plane torí ẹ̀rù ń bà wọ́n bóyá kó má jẹ́ so gbogbo wọn kò sí tó bá wo Jerusalem tó bá dé Jerusalem tó bá lọ tó bá máa padà kò sẹ́ni tó lè fún ẹ lóúnjẹ ọ̀fẹ́ ní Jerusalem láyé kò sóúnjẹ ọ̀fẹ́ náà wọn tẹ̀ ní fi Bíbélì ká ẹ lọ́rẹ́ wọ́n dájú ju obìnrin tí ọkọ ẹ̀ kú sójú ogun níbo lọ ilẹ̀ yàrá mi ilẹ̀ mímú ni gbogbo ibi tá a bá dúró sí nílẹ̀ ọ̀rọ̀